sinmi tọ́lá ni ṣé gbogbo gbà ni àbí sinmi wọn máa ṣe ni. Gbogbo ìgbà tó bá ti ń bímọ tó bá ti bímọ tó bá ilé ẹ̀ máa ṣẹ́wó padà. Wọ́n máa ṣẹ́wó padà. Because ó ti fi lélẹ̀ láti bá kọ́ bí ó ti fi lélẹ̀ bó máa ṣe ní every time. Bó ṣe máa ṣe ní every time. Bó máa ṣe nìyẹn. Tí bóyá máa ṣe lọ for life nìyẹn. Bó máa ṣe nìyẹn. Mo fi fún ọmọ ẹ̀ gidi gan-an. Wo àánú ẹ̀ kò ṣe é tó mi. Ọlọ́run kó bá mi ṣàánú. Then ibo ló tẹ̀ tí lọ ṣiṣẹ́ láwọn ọ̀gbọ́n. Ibi tí mo ti lọ ṣiṣẹ́, ọ̀rẹ́ mi ò lè rí wẹ̀ láyé ẹ̀. Inú bóyá jí débi pé kọ́mọ́ bí ọ̀tá ò lè rí mu. Ibi tó wá wọ́ọ̀sì dé, ṣé orí òun àná yẹn? Iṣẹ́ náà tó máa lè ká tó wà lókè yẹn tó yí òun yẹn, báyọ̀ mọ̀ mọ̀ mí ìwà ni. Òun yẹn pa. Ìyá tó jẹ́ ọ̀tá mi lánàá, ò ṣe irú ìyọ̀rẹ́ mi, ó lè rí ibẹ̀ wọn ní gbé lọ́bẹ̀. Àmì ò sọ fún mi sí pé gbóhùn tó wà náà rẹ̀ pátá orí yín báyìí ló ń wá ní o. Oore tá ó ṣe tí ó dìbì. Ìyá tútù! Ìyá tútù! Ìyá tútù! Ìṣẹ́gun fi! Tútù! Ẹ ṣàánú mi! Tútù sókè! Ó ti tó má parẹ́! Má ṣe rẹ̀ léṣe! Abísírí làwọn Yorùbá máa ń pè é. Abísírí kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí. Ẹ ò máa dúpẹ́ tiẹ̀. Má torí ẹ̀ sọ wípé o máa parẹ́. Ṣé bí ìwọ rẹ̀ ọmọ rẹ̀? Máa dúpẹ́ tiẹ̀. Àti pàápàá alùkùrẹ́ àfìdí ẹ̀ sọlẹ̀ ó ní ipòkípò tí ẹ̀dá bá wà láyé kó máa dúpẹ́ tiẹ̀ ni ṣe bí wọ́n rí ọmọ rẹ̀ ó yá máa dúpẹ́ tiẹ̀. Bíbélì tèmi gan fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo ohun tọ́lọ́run dá dáradára ni Túndùn má ronú mọ́ o. tó wọ́n fi lòdù parẹ́.